ò fàjà ẹ̀sìn ò fàjà ẹ̀yà náà ò dẹ̀ fàjà tó o bá sọ wípé ká bá ní o bá wa tán tó o bá lò ó bá wa tán dúró ń tì ẹ kò ń ṣe tipátipá kò ń ṣe tipátipá ṣùgbọ́n wípé ẹ̀sìn kò lè dájà sílẹ̀ láéláé nílẹ̀ Yorùbá nítorí pé ọmọlúàbí ni wá a mọ̀ wípé ẹ̀sìn àbáláyé òun ni ẹ̀sìn tí àwọn baba ńlá wa tí wọ́n wọ́n tó wà lọ́tọ̀ sìn àwọn tá a bá wá gbẹ̀sìn tó yẹ pé ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí wọ́n fi kọ́ wa àgbà wọn mọ́ra kò sí wàhálà ọ̀bẹ gbogbo àwọn ọba wa pátá ẹlẹ́sìn àbáláyé nítorí àbáláyé ni wọ́n fi ń yan ọba ẹ̀sìn àbáláyé ló fi ń yan ọba èyí tó bá ń parọ́ nínú wọn ló máa ní ìgbà tó ń tìjọba tán òun ní kìrìsìtẹ́nì ìgbà tó ń tìjọba tán òun ní mùsùlùmí àwọn nìkan ò gbọ́dọ̀ gbẹ́nu ààfin òun àfikọ́ lọ kó wọn ẹni pé nígbà tó bá dẹ̀ gbọ́ wọn nǹkan àwọn òrìṣà inú ààfin tó bá kó lọ síbi tó ẹni bó ṣe máa ń ṣe yánmọ̀ yánmọ́ tó ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ni ara wọn ò ní balẹ̀ mọ́ torí àwọn òòṣà tí wọ́n gbé ẹ̀mọ̀ yìí kò òòṣà wà ń bẹ̀ wọ́n ní kí lẹ fẹ́ jẹ ẹlẹ́ẹ̀jọba wá lórí ọba yẹn tán wọ́n máa ṣe àbòsí wọ́n ti ṣàbòsí òun ló ṣe jẹ́ pé pàtó bá ti ọkọ̀ tán ọ̀rọ̀ wọn ò ní dọ́gba mọ́ kọ́tọ̀kọ́tọ̀ ni wọ́n máa ṣe kò sí ọmọ Yorùbá kan tí ọmọ asọ́pọ̀ fẹ́ gba Yorùbá tó máa lọ fẹ́ kú olóko ẹrú tí ò ní darapọ̀ mọ́ wa àfi àwọn tó bá jẹ́ pé wọ́n ní nǹkan tán ń jẹ níbẹ̀ tó lè mọ̀ pé tí ọ̀ràn bá fi lè darapọ̀ tí Yorùbá nation bá dé nǹkan yẹn á dínkù àwọn ni wọn ò lè bá wa darapọ̀ àwọn tó bá jẹ́ tó bá wà níta àtàwọn tó wà nílé gan tí wọ́n rí nǹkan tí wọ́n ṣẹlẹ̀ tí wọ́n understand wípé ìyà ń jẹ wá nílẹ̀ Yorùbá ẹrú la jẹ́ àjẹ́ nǹkan kan mọ́ wọ́n fẹ́ tẹ̀ wá rílẹ̀ ni wọ́n fẹ́ gba ìlú wa ni tí wọ́n gbọ́ àgbọ́yé bó ṣe láwọn gbọ́ àgbọ́yé ẹ̀sìn yẹn kọ́ lọ gbọ́ àgbọ́yé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó bá gbọ́ àgbọ́yé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Yorùbá ọ̀wọ́n kò ní bá wa jiyàn ẹ wá gbọ́ ìyá mi ọ̀wọ́n ará bíbà yìí tí wọ́n lọ́gùn ẹ̀sìn ẹ bá mi sọ fún àwọn tó gbẹ́sìn lé wọn lọ́wọ́ ṣé wọ́n fẹ́ràn wọn bí wọn ò fẹ́ràn wọn bàbá mi náà wọn á sọ nípa ẹ̀ wọn ò fẹ́ràn wọn rárá wọn ò fẹ́ wí Áfíríkà rí àwọn ará èmi ti lọ sílẹ̀ lágbọ́n mo ti lọ sí Mọ́kà rí mo tún sọ pé láyé Ọlọ́run ẹlẹ́dàá mi nìjẹ́ tún lọ ọbẹ̀ mọ́ nítorí pé lọ́wọ́lọ́wọ́ ẹ̀gbọ́n wọ́n ti sọ di tourist attraction. òtítọ́ rẹ̀ o. àwọn èèyàn wa tó máa ń sọ wípé Yorùbá ti ń sọ tipẹ́tipẹ́ ẹ̀ máa gbọ́ bàbá wa nítorí Ọlọ́run òdì mọ́kà wà láì torí Ọlọ́run òdì mọ́kà wọn ò láàánú wọn ò dẹ̀ rí Áfíríkà bí wọn ò rí Áfíríkà bí èèyàn ṣé báwọn aráàbù náà ni wọ́n máa ní kó ọmọ lọ́ máa gbé bí kó lọ́ máa gbé ọmọ sílẹ̀ tó ọmọ dúdú sílẹ̀ tó lọ́ máa yàgbẹ́ sí lẹ́nu torí wọ́n bá wọn ṣiṣẹ́ ó ní nǹkan tó ń fọ ọmọ ṣe dìísìn wọ́n sì ní àwọn Arab wọ́n sì ní Arab website ibi tó ti ń ta ẹrú àwọn Áfíríkà lọ́dẹ̀ ń tà ń bẹ̀. bẹ́ẹ̀ ni confamato. àwọn Arab yìí tí wọ́n gbé ẹ̀sìn wá tẹ̀yìn ṣe pé àrẹ́bíà nìran wa wọn ò ní rí ibi ìran kankan wọn ò ní rí ibi ìran kankan second class citizen ní ẹ lè débẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wà ní kíní bẹ́ẹ̀ lo 40 years nílùú Arab ẹ lè di citizen lu wọn kò sí nǹkan tẹ kọ́ ọ́ lè gbà yín láyè ẹ wò ẹ má jẹ́ kí n gbàsìkò ẹ sí mi dúpẹ́. èmi tí mo yìí máa